Ẹ káalẹ́. Ǹjẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Èmi ọmọ yín náà ni o, Adémọ́lá ọmọ mi ya lé. Máa lé mi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun ọbọ̀ Sokoto kẹmbẹ̀rẹ̀ bí ìjà. Èmi lọ́ máa gbọ́ kẹ́kẹ́ ogun mọ́sà ọmọ àgbọ́ yàyà mọ́yà. Ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi. Orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? À ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè tí àti èmi àti ẹ̀yin tí à ń ṣe kíni tá à ń ṣe làkàkà pé kí Ọlọ́run ọba Allah kó gbà fún wa. Mo kí Ọlọ́run ọba àjọkẹ́ ayé, ọba àsàkẹ́ ọ̀run, àrí ìró àlá, alágbàlá àsáàsí, ọba tí gbéni, ọba tí gbani. Mo kí Ọlọ́run o, mo ṣe bà. Mo wá kí ẹ̀yin al-ulama'u warasatul anbiya'i. Ẹ̀yin àáfàá, ẹ̀yin imam, ẹ̀yin sheikh, ẹ̀yin muqaddam akọ́mọníkéwú àti gbogbo mùsùlùmí pátápátá. Mo kí yín pé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Àlàáfíà Ọlọ́run, ìbùkún Ọlọ́run, orí ajẹ́ ìjẹ́tàn rẹ̀ kó máa bá yín. Adẹ̀kú àgbàjá àwẹ̀ torí mo lè láti gbàjá belenja tó kù yìí. Ọlọ́run ọba Allah yóò jẹ́ kí ẹ̀mí wa kó ṣíkà ẹ̀. Mo wá kí ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì, bishop, reverend, àlùfáà nínú ìjọ àgùdà, ìjọ mímọ́, ìjọ onírìbọmi, kérúbù, sẹ́ráfù, methodist, cathedral, kátólíìkì, gbogbo yín pátápátá mo kí bí àlàáfíà Ọlọ́run kó máa wà pẹ̀lú yín o. Mo wá kí ẹ̀yin ìyá mi, bàbá mi ẹlẹ́sìn kẹta ẹ̀sìn tá a bá láyé wípé ewé a máa jẹ́, egbò a máa jẹ́, ẹ̀ní ṣe ewé já, ẹ̀ní ṣe egbò wà. Àlùbáríkà àwọn tọ́lọ́run Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá ṣèbẹ̀ ẹ̀yin ìyá mi abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀, ẹ̀yin tẹ́ ẹ pọnmọtọ́mọ èé fi ṣubú, ẹ̀yin tẹ́ ẹ dúró tọmọtọmọ èé fi rẹ̀ dànù. Àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi, ọ̀kan fọ́, ọ̀kan nù, ẹ̀ ń fìkan ṣoré kiri. Èyí tẹ́ wá fi ń ṣoré kiri, ẹ fi ṣe wá lórí owó, ẹ fi ṣe wá lórí ọlá, ẹ fi ṣe wá lórí àìkú tí ṣe baálé ọ̀rọ̀. Torí ẹ̀yin gangan làgbà gbanigbani. Mo wá ṣèbà orí tó kún tí ò níná, mo ṣèbà ọjà tó kún tí ò lérò, mo ṣèbà oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn. Ìbà yín o, mo ṣèbà o, ẹ jẹ́ bá ojú mi ṣe o ẹ̀yin ìyá mi. Mo kí kábíyèsí Ọ̀nìrìṣà, àrólé Oòduà, jìgbìnìbí àti àkún, aláṣọ àlàfo fún gbò, ọ̀jájá, àfìdí ọ̀tẹ̀ janlẹ̀, ọba Babátúndé, ẹni ìtàn, Adéyẹyè Ògúnwùsì, Ọ̀jájá the second, Ọọ̀ni Ilé Ifẹ̀. Mo fi Ọ̀nìrìṣà, mo fi kí gbogbo ládéládé, lóyè lóyè pátápátá nílẹ̀ káàárọ̀ òjíire. Mo kí gbogbo ìṣọkùnrin, ìṣobìnrin nílẹ̀ Yorùbá. Mo kóyún inú, mo káṣẹ́ ẹ̀bí, mo kọ́ ọmọ tó ń kí lọ́wọ́lọ́wọ́, mo kí ọmọ tó ń sunrun ẹ̀ lọ́wọ́lọ́wọ́. Mo kí gbogbo yín o. Mo wá ṣèbà gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ pátápátá láti sọ̀rọ̀ káwa tó máa sọ̀rọ̀. Èyí tí ń sọ̀rọ̀ lọ́wọ́ tá a jọ ń sọ, èyí tí ò tún máa sọ ńgbà táwa bá tún sọ tán. Mo kí yín o, ẹ ní ṣìwí o, agbára lọ́wọ́ Ọlọ́run. Mo wá kí bá mi Àdìsá, ọmọ Ìgbòho mọ̀rẹ́ alágbàdo òde, Àdìsá ọmọ Adéyẹmọ, àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté, ojú tó lé ojú tó ko. Olówó orí ọkọ tó yọ̀ sí, ọkọ̀ Adérọ́pò, bàbá Michael, bàbá Yọ̀mídé, bàbá Ronaldo, bàbá Àṣàbí. Mo kí yín o, mo lù yín lọ́gọ̀ ẹnu. Ẹ kú fọmọnìyàn ṣe, ẹ kú sùúrù, ẹ kú faradà, ẹ kú ìwà ọmọlúàbí.
tẹ̀ ń jẹ́ ọmọ hàn lára yín nígbà gbogbo bó tiẹ̀ ṣe wípé ọ̀tá gbógun lọ́tún lósì àmọ́ ẹ̀ẹ́dì ó fi bẹ́ẹ̀ dààmú yín bèlè tàṣe pé yọ́ yẹ̀ yín kúrò lójú òpó tẹ̀ ń tọ̀ ọ́ lọ. mo kí yín bàbá ẹ pẹ́ fún wa á rí òrùn yín ṣaṣọpẹ́ ilẹ̀ ìlérí tẹ́ fẹ́ kóran Yorùbá dé ẹ kó wọn débẹ̀ lójú ẹ̀mí yín ni kò ní ṣe lẹ́yìn yín gbogbo èso tó tara yín jáde pátápátá èso òdòdó ni yóò jẹ́ àlùbáríkà àwọn tó lọ ń kólé ayé lọ́wọ́. mo kí ìyá mi Tóyọ̀sí mo wá kí ìyá mi Adérọ́pò dáadáa pé a kú tẹ́nu o a kú ọdún àwẹ̀ ẹ̀mí ó ṣìkà ẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run. ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n pè mí lórí ètò tí mo ṣe ní àná wípé omíyalé èé ṣe kí ni tó ṣẹlẹ̀ so dọ́ ọ lójú pé voice note yìí léyìí tó play fún wa yìí sórí jìnnà ni àbí èèyàn kan lọ́kàn dúró ń bì kan tó fẹ́ bà Gani Adams lórúkọ jẹ́ àmọ́ ẹ ti mọ̀ mí mi kì í ra èèrà tí ò lọ́mọ nú èmi sì rèé mi ní bàyàn lórúkọ jẹ́ mi ní parọ́ mọ́ àyàn bó ti lè wù kó mọ́. mo sọ fún yín tẹ́lẹ̀ mo ní voice note yìí èmi gangan kọ́ ni wọ́n ṣe sí ìkánú àwọn ẹ̀gbọ́n mi dáadáa ló ń ṣe sí ní South Africa àrólé bàbá 1010 mo sì sọ dáadáa nínú voice note yẹn mo ní tí ọ̀rọ̀ tẹ́ sọ yẹn tó bá rí bẹ́ẹ̀ a jẹ́ wípé Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìdáhùn tí wọ́n fún àwọn ọmọ Yorùbá bẹ́ẹ̀ bá sì gbàgbé bẹ́ẹ̀ bá rántí tẹ̀sí gbàgbé nígbà tí ìṣẹ̀lẹ̀ láabi tí ó ṣẹlẹ̀ ní July 1st nílé olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ léyìí tó mú ẹ̀mí èèyàn méjì lọ ní ìfọ́náfọ́nsú ìyẹn ẹ̀mí àfáàfà chai pẹ̀lú àdògán akọni lójú ogun fún àwọn fọ́nrán kan ohun ìkásílẹ̀ voice note ó jáde àmọ́ àkọ́bí ara sí i léyìí tá fi ń yànnàná àwọn nǹkan kan pé àwọn kọlu lóyè Sunday Igboho ṣá àmọ́ ńgbà náà lọ́hùn àkọ́bí ara sí i afetípalàbà rẹ̀ pé kò lè rí bẹ́ẹ̀ ó mọ̀ padà wáyé bẹ́ẹ̀ lẹ́yìn tó ṣẹlẹ̀ tán bẹ́ẹ̀ bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí voice note míì náà tún jáde voice note ti gbà àkọ́kọ́ tó kọ́kọ́ jáde tẹ́ ẹ̀ bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí ẹni yìí náà ò fọ́kọ ara rẹ̀ sí i àmọ́ sọ wípé ìgbésẹ̀ tíjọba ó gbé leléyìí ẹ gbọ́ pé nǹkan tí ó ṣẹlẹ̀ pé leléyìí àmọ́ Ọlọ́run ọba ó sin wa ní gbẹ́rẹ́ ìpàkọ́ àmọ́ àkọ́bí ara sí i afetípalàbà ẹ̀ àwo bẹ̀ kété tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ tán tó di wípé àwa yìí á dèrò Àbújá tá a dé padà bẹ́ẹ̀ bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ sì rántí tẹ́ ẹ̀ bá gbàgbé arákùnrin kan mà tó ṣe voice record ó ṣe voice note tó sọ bí ìgbà tí mùsùlùmí bá ṣe sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ló ṣe sọ ó kọ́kọ́ dárúkọ ìjọ kan ìjábátù láyà bí nǹkan níbẹ̀ léyìí tó fi wá ń sọ wípé òun wà nínú àwọn tí ó digun ja ilé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá kódà ń ṣàlàyé fún wa pé bàbá àwọn o ìyẹn tí èso olóyè Sunday Ìgbòho pé fẹ́ǹsì ló fò pé kódà ń ṣe léṣe bẹ́ẹ̀ bá gbàgbé pé voice note náà ni léyìí tó túmọ̀ sí wípé all voice notes must not be treated with levity ends agbọ́dọ̀ treat gbogbo voice note either genuine or ungenuine must be treated as a matter of urgency as a security and must be treated with security measure láti rí wípé àfi àyè loopholes sílẹ̀ àfi loopholes kankan sílẹ̀ tí ọ̀tá tó lè gbà láti mú wa mọ́. so mo fẹ́ kí ẹ wo aspect fọ́nrán voice note yẹn tẹ́niyẹn fi sọ̀rọ̀ nípa ìpàdé tó ní wọ́n ṣe ní Ìlọ́ra
nítòótọ́ olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ fẹ́ lọ sí lọ́ra àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n bá sì dé yìí lọ́ra ó di dandan kan wọnú igbó wọ́n bá sì wọnú igbó ó di dandan kan lé ọ̀tá dànù àti wá ṣe mọ̀tá nú ọ̀rẹ́ àṣẹ mọ̀rẹ́ nínú ọ̀tá ìyẹn òun dọwọ́ Ọlọ́run ọba kó máa ṣọ́ olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ ìyẹn lápá ti voice note ìyẹn èyí tó tún wá ṣẹlẹ̀ bí rẹ̀ Madam Abiola Onitiri pẹ̀lú ààrẹ Gani Adams wọ́n ti wà tipẹ́ léyìí tó túmọ̀ sí pé gbogbo ipa tí ìyá Abiola Onitiri tí wọ́n kó nínú Yorùbá Nation Gani Adams mọ̀ nípa ẹ̀ ẹni kí n mú ẹ̀rí wá fọ́nrán kan wà ń bí ohun àkásílẹ̀ tá à ń pè ní voice note ó wà ń bí tí èèyàn kan fi ń yànnàná ọ̀rọ̀ ẹni yìí sì tún jẹ́ ká mọ̀ wípé òun ṣe tán láti búra pé tí àwọn tọ́rọ̀ yìí kàn ìyẹn Ààrẹ Ọ̀nà Kakanfò bàbá wa ní irọ́ ni pé kí á bọ́ ta gbangba yẹn jẹ́ káwọn jọ fi ògùn láká ayé ọ̀sìn mọ́lẹ̀ ìrómi ńlẹ́fẹ̀jẹ̀ ẹ̀wì ọ̀rá sọ ńlẹ́ fi mọ̀ kí ìmọ̀ bóra káwọn jọ fi búra ògùn èsì parọ́ ògùn máa ń tètè dájọ́ àmọ́ mo fẹ́ kẹ́ gbọ́ voice kíní yẹn kí n tó sọ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lé lórí ẹ wo ẹ káàbọ̀ bẹ́ẹ̀ ṣe ń gbọ́. hello káàárọ̀ bàbá mi ẹ kéré oko délé o nípa ọ̀rọ̀ tí mo ní mo fẹ́ sọ ní ṣókí fún ẹ mo fẹ́ kí Gani rántí nǹkan kan ni ìgbà tó ní ká wá parí ìjà láàrin Fáṣẹ̀hùn pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ OPC lọ́tún lọ́sì lọ́dún náà lọ́hùn ní Ilé Ifẹ̀ lọ́dọ̀ bàbá Ọọ̀ni ẹ máa bá ń ṣíà ẹ̀ torí Ọlọ́run. mo fẹ́ ká béèrè lọ́wọ́ Gani ní pé ǹjẹ́ nínú họ́ọ̀lù yìí lọ́dún náà ó wọ aṣọ baby lace light blue ó wọ singlet white sábẹ́ tó bá nírọ́ ni ǹjẹ́ ó rántí pé òun ṣí fìlà lórí Bọ́lá Ìgè nígbà tá awuyewuye dé nínú hall ẹ̀ ó fi nà án lórí. ṣé ń gbọ́ o. tó bá rántí kó rántí. látàrí fìlà tó ṣí lórí bàbá Bọ́lá Ìgè lọ́dún yẹn lọ́hùn-ún tó fi nà án lórí òun ló dá awuyewuye sílẹ̀ nínú hall yìí. Ọọ̀ni Fáṣẹ̀hùn àti àwọn ẹgbẹ̀gbẹ̀ agbẹ́ kan. Ọọ̀ni ọba síjú adé òkun adé ni o. gòkè ni wọ́n fi escape wọnú lílọ nígbà tí ìró ìbọn ń dún kíkankíkan. lẹ́yìn ẹ̀ Bọ́lá Ìgè dìde ó ní máa lọ ó fa dírẹ́fà ẹ̀ jáde òun pẹ̀lú dírẹ́fà ẹ̀ bọ́ síta lọ́dún náà lọ́hùn wọ́n lọ wọ́n kó sínú mọ́tò wọn wọ́n sì lọ. bàbá Pópóọlá bàbá Oòduà worldwide òun náà rọ́ síta wọ́n pa sínú roundabout ààfin lọ́dún náà lọ́hùn. bàbá kan ṣì kejì ẹ̀ tó jẹ́ bí igbákejì ẹ̀ nínú àwọn àgbà ẹgbẹ́ wọ́n máa ń pe bàbá yẹn ní bàbá Aṣáolú eré Agége yẹn náà ń gbé. mo ti gbọ́ kọ bàbá yẹn rí Aṣáolú. fọ́ ojú bàbá yẹn náà kan lọ́dún náà lọ́hùn bóyá bàbá yẹn ṣì wà mi ò lè sọ. wọ́n máa ń pe bàbá kan náà ní Captain Adéwùmí wọ́n ga báyìí wọ́n jí òun náà gbé lọ lọ́dún náà gẹ́gẹ́ bá a ṣe gbọ́. ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ lọ́dún yẹn tèmi fẹ́ kí Gani mọ̀ ni pé àpèpò lẹ́yìn àgbà ni òyì tó wá ń ka lára ń sìn. báwọn kan ń ṣe nǹkan kan ẹnìkan kọ́ ló máa ṣe ẹnìkan ni wọ́n bá lẹ́nu ẹ̀ tó jẹ́ gbégbà lọ́wọ́ ẹ̀ tó fi dẹ́gbẹ́ sí méjì látàrí pé wọ́n ní bàbá Ọbásanjọ́ máa ṣe president kò ṣe president ló fi dá ẹgbẹ́ yìí sí méjì lọ́dún náà táwọn Dúpẹ́ Onítìrí ìyàwó Abíọ́lá idiot kan. ṣé ẹ ti gbọ́dọ̀ Dúpẹ́ Onítìrí. tó gbé ẹpọ̀n nígbà náà. ṣebí Kudirat ní ìyá ìyèyé Oòduà wa lábẹ́nú nígbà náà. kọ́rọ̀ ọjà yìí tó máa wáyé tá à ń ṣètùtù káàkiri wọ́n ti pé ta ni tẹ́jọ́ra wa nígbà náà mo fẹ́ bí Gani ni o wọ́n ti pé Dr. bẹ́ẹ̀ kọ́ ni Razon Kuti olóòótọ́ ẹ̀dá
òun ni gbogbo bẹ́ẹ̀ ṣe ń lọ gbowó lọ́wọ́ ẹ̀ tẹ́ fẹ́ ṣe tutù tẹ́ fẹ́ ṣe kínní kọ̀ọ̀kan ẹ̀yìn àtàwọn Mákindé àǹkó gbogbo ẹ̀ ló wà lákọsílẹ̀ tí bàbá yìí kọ sílẹ̀ bámbám bẹ́ẹ̀ ṣe wá ń gbowó lọ́wọ́ ẹ̀. Apèpò lẹ́yìn àgbà ni kò sẹ́ni tó máa ṣe ìgbà tó dẹ̀ ní kí bàbá Ọbásanjọ́ wá ṣe president láti rí èèyàn wa nìyẹn ó yẹ kí inú wa rọ̀ ó dẹ̀ ránṣẹ́ pé Fáṣẹ̀hùn ńgbà tó ránṣẹ́ pé Fáṣẹ̀hùn yìí a ní kó má lọ ní Olúṣọ̀gá la wà lọ́dún náà lọ́hùn number 1 níwájú Àlátìjì Títí Lọ́pẹ́ àbí Ọlọ́run kẹ́mi bí nǹkan lórúkọ bàbá yẹn jẹ́ àwọn náà nílé ó wà láàrin àwọn tó dẹ́gbẹ́ ìsílẹ̀ inú ilé ẹ̀ lẹ́tí lọ ṣe mítì the first person nígbà náà táwa yìí ò tiẹ̀ tí ì débẹ̀ àwa náà ń tẹ̀lé àwọn bàbá kan ní lọ́dún yẹn lọ́hùn. Kó rántí wípé nígbà tó ń pe bàbá Ọbásanjọ́ àtàn tí bàbá Ọbásanjọ́ pe Fáṣẹ̀hùn pé kó wá lọ́tà bàbá yìí dìde láti lọ rí nígbà tó dìde láti lọ rí àwọn mẹ́ta náà lọ dírẹ́fà àwọn bọ̀dá Mukaila àti Lady B àwọn mẹ́ta tán lọ nìyẹn ìgbà tí bàbá yìí dé tó ní kóun fún wa ní story ìgbà tẹ́ máa gorí platform national as a national coordinator ìṣẹ̀lẹ̀ ní bàbá yìí gba 2 million mi ò rí ohun tó ràn láwùrọ̀ rafa. So ọ̀rọ̀ pé ká máa parọ́ mọ́ àyàn páwọn èèyàn gbowó kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ó ti mọ́ Gani Adams là kó máa parọ́ mọ́ àwọn èèyàn pọ́n gbowó ṣẹ́gbọ́n náà ló fi lé bàbá kan nú ẹgbẹ́ pé bàbá kan gbowó kì í ṣe tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ rárá kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ mo fẹ́ kẹ́ ẹ máa gbọ́ lọ o. ẹ ló má bínú mo gbómi mu díẹ̀ ni nígbà tí bàbá Ọbásanjọ́ wá ní kí Fáṣẹ̀hùn wá ó lọ àwọn mẹ́ta tán lọ nìyẹn ìgbà tán dé bàbá yìí ròyìn ara ẹ̀ pé òun mi wọ́n fomi lọ òun mú dèpòdépò pé òun máa gba 2 million tí a bá fojú inú wò ó bí ọ̀rẹ́ làwọn Fáṣẹ̀hùn àti bàbá Ọbásanjọ́ máa jẹ́ ṣé kò pé kó má lọ nínú Nàìjíríà yìí àpárá tí wọ́n bára wọn dá lọ́dún náà ni pé bàbá Ọbásanjọ́ sọ pé orí ìwọ Òṣòdù àtómi kí ni nítorí pé bàbá kọlà Fáṣẹ̀hùn ò kọlà wọ́n dá àpárá yẹn ó dẹ̀ sọ fún wa àgbọ̀ níṣẹ la kọ ti kún irọ́ ni kinní kan ni ó gbowó ni ó ṣe gbá ni ó ṣàwo ni títí lọ́dún náà ẹgbẹ́ ìtúká ni o àwọn aláka nìbàdàn gbogbo àwọn ará Ìbàdàn ará Ṣakí gbogbo oníkálukú àtúkà lọ ni kọ́lọ́hún kó wà pẹ̀lú gbogbo wa àtúkà lọ ni ṣebí bàbá Ọbásanjọ́ ń bọ́ sórí àlééfà ní 1999 ó ṣáà bọ́ sórí àlééfà yẹn á rí ohun tí bàbá yìí ṣe ẹ̀pẹ̀ ń sọ lẹ́yìn náà ní kó jalè ó ṣe kinní kan kówó jẹ ó ṣe kinní gbogbo owó tí bàbá yìí tẹ́ ẹ ló kó jẹ náà ẹ mọ iye oko tó wà lórí gunrígun ní Nàìjíríà yìí ẹ mọ iye àwọn tó ń ṣiṣẹ́ lábẹ́ ẹ̀ ní fámìlì wọn fi ń tọ́jú ẹ mọ iye àwọn tó ti là lábẹ́ Ọbásanjọ́ ni ṣé ẹ fẹ́ fi wéra wọn ni ṣé ó ṣe wéra wọn pẹ̀lú àwọn Babangida ńkọ́ àwọn yẹn ń kówó jẹ wọ́n ń kó jẹ àárín wọn fi ń rú wa lójú ṣàbáṣà ló fẹ́ sọ ni ẹni tó ti là lára Ọbásanjọ́ ò ṣeé kà lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà tó ti ṣe láǹfààní ṣé yẹn ni kí Fáṣẹ̀hùn wá sá fún kó lóun ò lọ́ngbà tó pé kọ́lọ́hún kó bá ń fọ̀run kẹ́ gbogbo ìgbà tẹ́ ń lọ gbowó ètùtù gbowó kinní kan káàkiri ètùtù iná ni Gani máa ń gbowó rẹ̀ kí dr bẹ́ẹ̀ kọ́ rìkọ́ọ̀dù sílẹ̀ gbogbo yín ló rìkọ́ọ̀dù sílẹ̀ pátápátá bẹ́ẹ̀ wọ́n ń gbowó ló ń sáyẹ̀nsì ló ń jẹ kinní kan gbogbo bẹ́ẹ̀ ṣe wá ń gbowó pátápátá gbogbo ẹ̀ ló mọ̀ gbogbo ẹ̀ ló ń kọ sílẹ̀ ó wà nú àkọsílẹ̀ ìwọ náà sáyẹ̀nsì iwájú ẹ̀ tó bá gbowó ìwọ Gani. àpèpọ̀ lẹ́yìn àgbà ni ẹ jáwọ́ nù ó ti waste ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá gan òde ń ṣèrànwá ó ń ṣèrànwá ó
táwọn àgbààgbà kan tán fi ẹ jẹ kíní kan tán bá ronú dáadáa àtàwọn tó ń tẹ̀lé ẹ̀ ń sinú ẹ sì ń dáwọ́ ẹ̀jì tẹ̀ ń ṣe ni ẹ sì ń dáwọ́ ẹ̀ ní ẹ gọ̀ ọ̀pọ̀lọpọ̀ àgọ̀ gan nǹkan tó jẹ́ kémi step aside mi tẹ̀lé ẹ o from the beginning o má ṣe òun mò ń tẹ̀lé o mi kò dẹ̀ kúrò nínú ọkàn mi yọ̀bọ̀yọ̀bọ̀ tí gbogbo wa ń ṣe ni another person náà tún gbapò lóríṣiríṣiríṣiríṣiríṣi yọ̀bọ̀yọ̀bọ̀ owó ni gbogbo wa ń wá mi lówó kankan nínú yàrá méjì mo sì ń gbé láti bí ọdún tí mo ti ṣe struggle káàkiri o ṣùgbọ́n kọ́lọ́hún mo dúpẹ́ pẹ̀lú orí ọ̀fẹ́ tọ́lọ́hún fún mi ayọ̀ ọkàn a lè jalè a lè lọ jí òṣàkó káàkiri tẹ́yìn kó lọ sí India ń gbà yẹn gbogbo àwọn oríṣiríṣi nǹkan tẹ́ ẹ fi là nìwọ̀nyí a lot of people ló ti sọ ẹ̀mí ẹ̀ lé ló ti sọ dànù èèlò ní gbogbo àwọn tó kú yẹn ń gbà lábẹ́ bẹ́ẹ̀ lo òmùgọ̀ ẹlòmíì sì ń dáwó ẹ bá fẹ́ lọ ṣe mítìn kan ẹ bá fẹ́ lo olókun ẹ máa dáwó ni gbogbo test tẹ́ ń kọ́ káàkiri tẹ́ ń kọ́ títa ní ṣé tẹ́gbẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ gọ̀ ni kò ń ṣe tẹ́gbẹ́ kò sẹ́ni tí ò lóru system yẹn o pàpá náà ń lò ó kọ́lọ́run kó ṣàánú wa ni ìran wa burú gidigidi gan aburú agbá àlejò mọ́ra àlejò yẹn wọ́n á dẹ̀ tún máa débi páńpẹ́ fún wa ẹni ẹ má ṣòṣèlú ṣé ò padà ṣòṣèlú ń sìn àbí ebó òṣèlú náà lẹ́ ń ṣe ń sìn òṣèlú náà lẹ́ ń ṣe àbẹ́ ìṣòṣèlú ni ẹ̀ ń gbowó lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì ẹ̀ dẹ̀ fi ń rúùlù ara yín ẹ̀ fi ń rúùlù ìdílé yín ẹ jẹ́ kí gbogbo wa ká ṣàǹfẹ̀sí wa ìran Yorùbá bàbá Akíntóyè tó dìde ń sìn kò ń ṣe Sunday Igboho ló dìde wọn kàn ní kó lè ní gẹ́gẹ́ bí ọ̀dọ́ àwọn bàbá tó ń dìde ń bẹ lábẹ́nú kọ́nà má fi kú pa wọ́n lójijì wọ́n ń bẹ lábẹ́nú kọ́nà má fi kú pa wọ́n lójijì kó ṣọ́ wọn délẹ̀ lérí ẹ̀yin àgbààgbà Yorùbá ẹ dìde o ẹ ronú gidigidi gan wọ́n dẹ̀ wọ́n ọ̀nà ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ náà òótọ́ ni yẹ ká máa gbé jáde òótọ́ ẹ jẹ́ ká wádìí ohun gbogbo dájúdájú ká má máa forí àgbò méjì mú mi ní koto Olúwa ràn gbogbo yín lọ́wọ́ Yorùbáwí mo kí ẹ o ààrẹ Abdul-Jabbar mo láì program ẹ tó bá ń sọ̀rọ̀ òun ló comment ló jẹ́ kí n padà sọ́dọ̀ bàbá 1010 náà so mo really like gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn oníkóbókóbó láàrin yín tí wọ́n ń sọ̀rọ̀ spray tí wọ́n ò ní sòdodo òun là ń bá wípé kán ṣọ́ra ẹṣọ́ ẹnu ẹ má jẹ́ àforí àgbò méjì mú mi bọ́rọ̀ bá ṣe rí ní kẹ́ ẹ ṣe sọ èyí táwa náà dá sí ìtàn bá ní kò rí bẹ́ẹ̀ kán bọ́ sí gbangba kán búra ni ṣe ti gbọ́ wọ́n ní tá à sọ yẹn tẹ bá mọ̀ kí ò rí bẹ́ẹ̀ ẹ bọ́ ta o nígbà tó ń lọ parí ìjà tó ní pé wọn pé kí wọn parí ìjà Bọ́lá Ìgè wà níbẹ̀ láti jókòó láti bá wọn parí ìjà náà lọ́dún náà lọ́hùn ó dẹ̀ ṣí fìlà lórí ẹ̀ ó fi nà án lórí nínú hall yẹn nǹkan tó fa kitiyan níjọ́ náà nìyẹn tó ń fi pa bàbá Oòduà worldwide ti sáàdì Fáṣẹ̀hùn sínú ààfin inú ààfin náà pa sí wọ́n dẹ̀ fọ́ bàbá Aṣáolú igbákejì ẹ̀ wọ́n fọ́ lójú wọ́n padà wá jí òkú bàbá yẹn gbé lọ àwọn tó ń panú ẹgbẹ́ tó dùn yàn pọ̀ àti lọ́tún àti lósì ìkan bẹ lẹ́yìn Gani Adams gangan tá à ń pè ní bàbá Gàrí Ifọ̀ ní Mùṣín lọ́lọ́run tó sìn bàbá dáadáa ní bàbá yìí wọ́n ń wára wọn àti bàbá Pópóọlá nígbà náà wọ́n ń wára wọn títí ìjà yìí náà lẹ jẹ́ kán fi kojú ara wọn kẹ́ jẹ́ kán pa àwọn bàbá dáadáa wọn yìí dànù. kábíyèsí Ọlọ́run. ẹ̀yin tẹ́ ẹ ṣì ń tẹ̀lé struggle yìí náà ẹ dẹ̀ ronú pé kí lèrè ń kò tẹ̀ káàkiri ṣé bàbá yín ló ní hòtẹ́ẹ̀ tó ń kọ́ káàkiri ni. OPC Gani Adams hotel. orúkọ Gani ló fi ń kọ́ hòtẹ́ẹ̀ kiri ẹ̀ ní ó kọ rẹ̀. ẹ mọ iye mọ́tò ẹ̀ tó wà ní títì ni. ẹ jẹ́ kó ní kálukú lọ ṣe jẹ́jẹ́ ẹ ṣáìn fèsì yín Olúwa wà pẹ̀lú wa. ọ̀rọ̀ ni bàbá yìí sọ now
a jẹ́ wípé Madam Dupe Onitiri Abíọ́lá wọ́n ti máa ń wà nídìí ìbàjẹ́ tipẹ́tipẹ́ bí ìgbà tí wọ́n wá ṣe alamí àti ìdàrú nínú Yorùbá nation. Lóòótọ́ omi ló dànù agbè ọ̀fọ́. Ní tí mo mean by pé omi ló dànù agbè ọ̀fọ́ ni wípé struggle ló dàrú, wọn ò pa struggle, wọ́n fọ́ struggle ká ni, wọn ò rí struggle yẹn pa. Olóyè Sunday Igboho ṣá bàbá yìí nìkan lẹ̀ ń wò gẹ́gẹ́ bí ẹni tó gbé struggle dání ni. Onílù tí ń lù fólóyè Sunday Igboho, onírò rẹ̀ ń bẹ lábẹ́ omi. Àwọn èèyàn tó lẹ́nu ńlẹ̀ Yorùbá tó mọ̀ pé ìyà ń jẹ̀ran Yorùbá wọ́n dúró ti Yorùbá nation. Ẹ sáré bàbá Professor Banji Akintoye ṣé wọn àtó bí olóyè Sunday Igboho ṣá ni? Àmọ́ wọ́n lólóyè Sunday Igboho ṣá ó máa lọ, àwọn ń bẹ lẹ́yìn ẹ̀, wọ́n dẹ̀ ń fún wọn ní àtìlẹ́yìn tó tọ́. Ẹ jẹ́ n wá béèrè, nínú ẹni ó ṣí fìlà lórí ẹni àtẹni tí ò fojú kan ni rí, ta ló yẹ ká pè lọ́daràn? Ààrẹ Gani Adams wọ́n lè ṣí fìlà lórí bàbá wa Bọ́lá Ìgè, ẹ fi nà wọ́n lórí ní ààfin Ọ̀ọ̀ni Oníbùṣe. Ọ̀ọ̀ni àná wọ́n lè ṣe bẹ́ẹ̀. Ẹ sì sọ pé olóyè Sunday Igboho wọ́n lọ́wọ́ nínú ìṣekúpani Bọ́lá Ìgè. Ta wá ló yẹ ká pè lọ́daràn? Ta gangan ló yẹ ká investigate? Torí pé dúkù tó bá ṣẹlẹ̀ débi pé ẹ ṣí fìlà lórí èèyàn tẹ́ ẹ wá fi nà á, débi pé wọ́n tún ní àwọn ẹ̀mí kan bọ́ lọ́jọ́ yẹn. Wọ́n ní bàbá Ṣàolú wọ́n lẹ̀mí wọ́n bọ̀ níjọ́ náà láàfin Ọ̀ọ̀ni okùn adé síjú adé ni o, kì í ṣọ̀ni tòní o. Wọ́n lẹ̀mí náà bọ̀. Ẹ wá sọ fún wa, gbogbo àwọn ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ yìí, tẹ́ ẹ bá sọ̀rọ̀ nípa olóyè Sunday Igboho ṣá, ó ṣeé ṣe kó ní kálukú ó sì gbé ọ̀rọ̀ yìí kán gbé mì. Ẹ̀yin náà wọ̀rọ̀ tí bàbá yìí sọ, káfí wá sọ̀rọ̀ nípa ẹ̀yin àti ìyá Onítìrí, léyìí tó túmọ̀ sí wípé gbogbo ìrìn àjò Madam Onítìrí pátápátá ẹ mọ̀ sí nínú Yorùbá nation. Èéṣe mélòó nílé ayé tá a wá ń wẹ̀wù rin? Kí ni tẹ́ ẹ fẹ́ gbà nínú kíran Yorùbá ọmọ tẹ̀síwájú? Ẹ wà tìgbà tẹ́ ẹ ti bẹ̀rẹ̀, bàbá Frederick Fáṣeun ó mú yín gẹ́gẹ́ bí ọmọ, àmọ́ gbẹ̀yìn kó ẹ gbèrú bàbá látẹ̀yìn, ẹ sì dá ẹgbẹ́ ti yín sílẹ̀. Síbẹ̀síbẹ̀ náà ata àtojú ńlẹ̀ ṣe pẹ̀lú bàbá yìí títí tí tán fi wọ káàlẹ̀ sùn. Bàbá yìí gangan fúnra ara ẹ̀ ló sì lẹ́gbẹ́ OPC. Àwọn náà dá ẹgbẹ́ OPC sílẹ̀, àwọn náà dá sílẹ̀. Wọ́n tún sọ̀rọ̀, wọ́n sọ̀rọ̀ lórí wípé ààrẹ àná ààrẹ ìjẹta Olúṣẹ́gun Ọbásanjọ́ wọ́n pe bàbá Frederick Fáṣeun pọ́n à ń fẹ́ ṣe ààrẹ orílẹ̀-èdè. Wọ́n fi yé wa wípé ń tó ṣẹlẹ̀ ní ìsìn náà lẹ ṣe ń gbà náà. Ẹ sọ̀pọ́ọ̀tì ìran Yorùbá pé ẹ̀sùn tẹ́ ẹ fi kan bàbá Frederick Fáṣeun ni wípé wọ́n gba 2 million naira lọ́wọ́ ààrẹ àná ààrẹ ìjẹta Olúṣẹ́gun Ọbásanjọ́. Ẹ jẹ́ n wá bi yín léèrè, bí bàbá wa Frederick Fáṣeun gbà náà tán bá sọ̀pọ́ọ̀tì Ọbásanjọ́, ṣèbí Yorùbá ni, kì í ṣàṣe yín mìírín, kì í sì ṣẹ̀yà Ìgbò, ṣèbí Yorùbá ni. Èé ṣe tó jẹ́ wípé
nǹkan tẹ́ ẹ ṣe ń gbà náà lọ́hùn iná lẹ́tún ṣe. Ẹ má gbàgbé pé ìbò èyí tó lọ yìí náà ẹ sọ́pọ́ọ̀tì ìran Yorùbá, Ìbò lẹ sọ́pọ́ọ̀tì. Léyìí tó túmọ̀ sí wípé ẹ ní ìfẹ́ ìran Yorùbá lọ́kàn. Ìfẹ́ ara yín, ìfẹ́ owó, onìkan lẹ ní. Wọ́n lámùkùn ẹrù ẹ wọ́, olókè lẹ́ ń wo ẹ wò sàlẹ̀. Gbogbo ìlara àbí ìlara ìbànilórúkọ jẹ́ ìṣègbà ìṣàwó tán ọmọ ẹgbẹ́ OPC gun ti Gani Adams bá ń ṣe lénìí sólóyè Sunday Igboho ajẹ́pọ̀ ti wà tí pẹ́ńtẹ́ fi kọ́ wọn ní. Ntí bọ́mọ ọ̀bá bá ṣòkòtò yọ bá bọ́mọ ọ̀bá ṣòkòtò yọ bọ́ kíjìpá. Bọ́mọ ọ̀bá ṣòkòtò yọ bọ́ kíjìpá. Ìtàn bá lọ́wọ́ yín ni wọ́n ń ṣe. Kí ló wá dé? Ẹ wo gbogbo àwọn voice notes tá ń gbọ́ káàkiri yìí. It's all talking about you. Ẹ má sì gbàgbé ààrẹ Gani Adams. Ẹ̀sùn kan náà yìí náà lẹ fi kan Rotimi Olúmọ tó jẹ́ state coordinator OPC nípínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ yín. Ẹ̀sùn pé ẹ ló lọ gba owó lọ́wọ́ Tinubu náà lẹ fi kàn, whereas ẹ̀yin gangan lẹ pé kán lọ rèé ṣiṣẹ́ fún Peter Obi. Kẹ́ni yìí tó yarí pé kò ṣeé ṣe, òun ó ṣe fọmọ Yorùbá lẹ̀ tó wọ́n lọ rèé ṣiṣẹ́ fún Ìgbò. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ẹ̀hún ète ẹni wípé ó gbowó lọ Tinubu àti mọ́tò. Ìyẹn wà wò ó kí ẹni tóun ti ń bá bọ̀ láti ọdún gbọ́rọ́ tí ò bá wá lè gbèjà àwọn tó bá gbọ́rù nǹkan báyìí tó wá jẹ́ pé òun gangan ni wọ́n fi irú ẹ̀sùn yìí kan òun láìsí ní ẹ̀rí tó dájú. Bá a bá firú ẹni bẹ́ẹ̀ lẹ̀ kò léèwọ̀. Ẹ ò lé Rotimi Olúmọ kúrò nínú ẹgbẹ́ OPC Gani Adams. Comrade Rotimi Olúmọ fúnra ara wọn ni wọ́n sọ wípé a kì í tẹ̀ túfọ̀ ajá o. Ajá rẹ̀ kú, ajá rẹ̀ kú. Pé ayé tẹ̀ túfọ̀ ajá. Pé tó bá wá jẹ́ bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ ṣe máa ń ṣe rèé, bẹ́ẹ̀ ṣe máa bá lọ rèé, a jẹ́ pé àwọn fẹgbẹ́lẹ̀ wọ́n sì lọ rèé darapọ̀ mọ́ OPC New Era tó jẹ́ tàwọn bàbá wa Saddam, táwọn bàbá wa Sunday Adébáyọ̀ wà ńbẹ̀, táwọn bàbá wa Shina Akínpẹ̀lú tó wà, tá a ti rí Alhaji Sunday Babs, Sunday Babalọ́lá tó jẹ́ state coordinator, state commandant OPC tó ti wá wà ní New Era báyìí. Ìwà yìí náà ní nínú tẹ́nì yìí sọ abẹ́ ẹ̀ gbọ́ dáadáa bóyá kí n tó tún play o. Ẹ jẹ́ kí n tún play because ọ̀pọ̀ èèyàn máa ń wò pé kí nìdí ká fi ń lé emphasis lórí ọ̀rọ̀ ààrẹ Gani Adams. À ń gbára ń jẹ́ ìbànújẹ́ ọkàn fún wa tá a bá rí wípé ẹni tó yẹ kó dáàbò bò ìran Yorùbá à ń bá kùdìẹ̀ nínú ìwà rẹ̀ ìní tí ń fà á. Ẹ ṣẹ̀mí ẹ tẹ̀mí lọ́mọ pa, ẹ gbàyàwó mi ẹ tiẹ̀ lè gbà mí yàwó, ẹ sì lè pa mí lọ́mọ. Àmọ́ ó ń dùn wá wípé èé ti ṣe ìtòlóyè Sunday Igboho ṣà ń jà fún ìjà gbogbo ìran Yorùbá ni. Bí ẹ bá wá ní bólóyè Sunday Igboho ṣà ṣe ń jà á, tẹ bá wá ló kù díẹ̀ káàtó tẹ ẹ ní ti ń bí yín nú lórí ẹ wàá pè wọ́n ṣàkíyèsí ni. Kì í ṣe pé láti máa gbé gba ọ̀nà tẹ́ ń gbé gbà yẹn ní ti ń dun ọ̀pọ̀ àwa ọmọ Yorùbá nù. But you fail to realize our pain. You fail to realize our agony. And keep on láti máa ṣe the same thing. That's the reason why táwa náà fi wá wò pé ó dáa
ká wá máa jáde sàn án fún yín ká máa fẹ̀hónú wa hàn lórí ayélujára ẹ mọ̀ pé orí ayélujára náà lẹ́yìn náà ti sọ̀rọ̀ orí ayélujára ilẹ̀ tí sògúlùtù lùyàn orí ayélujára yìí náà làwọn èèyàn ti máa sọ blọọkù lu ẹ̀yìn náà bó ṣe rí nìyẹn gbà fún múrí báyìí ni gbà fún gbàdà mo fẹ́ kẹ́ ẹ tọrọ tẹ́nì yìí sọ mo fẹ́ kẹ́ ẹ tún gbọ́ ó láwọn pọ́ìntì tí màá máa pause láti lè jẹ́ tí ń yànnàná ẹ tó gbọ́. hello káàárọ̀ bàbá mi ẹ kéré oko délé o nípa ọ̀rọ̀ tí mo ní mo fẹ́ sọ ní ṣókí fún ẹ mo fẹ́ kí Gani rántí nǹkan kan ni ìgbà tó ní ká wá parí ìjà láàrin Fáṣẹ̀hùn pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ OPC lọ́tún lọ́sì. ẹ rí pé ọ̀rọ̀ tí bàbá yìí kọ́kọ́ sọ ó ní mo fẹ́ kí Gani rántí ẹ gẹ́tẹ̀ ṣe mọ̀ pé téèyàn bá fẹ́ sọ̀rọ̀ ọ̀tọ̀ ni kéèyàn sọ̀rọ̀ in a rude manner ẹni yìí sọ politely ó ní mo fẹ́ kọ́ ọ rántí bring it back to memory bring it back to memory mo fẹ́ kọ́ ọ rántí dáadáa ní sọ fún Gani Adams rántí mo fẹ́ kẹ́ ẹ rántí mo fẹ́ kọ́ ọ rántí ni ẹ máa gbọ́ lọ. lọ́dún náà lọ́hùn ní Ilé Ifẹ̀ lọ́dọ̀ bàbá Ọọ̀ni kọ́lọ́hún kó fọ̀run kẹ́hùn mo fẹ́ ká béèrè lọ́wọ́ Gani ni pé ǹjẹ́ nínú họ́ọ̀lù yìí lọ́dún náà ó wọ aṣọ baby lace. ẹ máa ka point yẹn o ẹni yìí sọrú aṣọ tá ààrẹ Gani Adams wọ̀ ńgbà náà ó ní wọ́n wọṣọ baby lace léyìí tó ṣe pé kò mú òmúlòmú kò dẹ̀ ṣe kíni kì í ṣe pé formulate ẹ̀ lórí pé kéèyàn kan ràrò sọ ó mú pẹ̀lú reference ló fi mú jáde ó ní wọ́n wọṣọ baby lace ó ní mo fẹ́ kí wọ́n rántí ẹ rántí bring it back to memory aṣọ tá ń wọ̀ ńgbà náà ní bàbá yìí dárúkọ yẹn náà aṣọ tá ń wọ̀ ńgbà náà tá a lè ní ọlọ́lá wọ̀ tá a lè lálágbára wọ̀ ní baby lace ẹ máa gbọ́ lọ. light blue ó wọ singlet white sábẹ́. ṣé ẹ gbọ́ báyẹn o ó ní wọ́n wọṣọ baby lace light blue ní baby lace yẹn ó ló dẹ̀ wọ singlet sábẹ́ ṣé ẹ mọ̀ pé baby lace yẹn ó transparent baby lace ìgbà náà ó transparent ìyá wa àbá wa tí ẹ fi aṣọ yẹn lò gbà wọ́n mọ̀ gẹ̀ẹ́tì ẹ̀ bẹ́yẹn léyìí tó túmọ̀ sí pé ẹni yóò mọ́mú lómú ó ń rán ààrẹ Gani Adams létí aṣọ tó wọ̀ ó náà wọṣọ baby lace blue ó wá ń dáhùn ó ní wọ́n wọ singlet ìyẹn àwọ̀tẹ́lẹ̀ ṣe àwọn òkúta sọ yóò bá transparent kò ní mọ̀ bóyá wọ́n wọ singlet àbí wọn ò wọ̀ àmọ́ torí pé baby lace yẹn ó transparent ó jẹ́ kí wọ́n mọ̀ wípé wọ́n wọ àwọ̀tẹ́lẹ̀ tí í ṣe singlet ẹ máa gbọ́ lọ. tó bá ní rọ́ ni ǹjẹ́ ó rántí pé òun ṣí fìlà lórí Bọ́lá Ìgè nígbà tá awuyewuye dé nínú hall ó fi nà án. ṣàtìrì ara àwọn pọ́ìntì tí mo fẹ́ gbámú nìyẹn ǹjẹ́ wọ́n rántí ó ń bi ààrẹ bàbá yìí ń bi ààrẹ Gani Adams pé you should remember you should bring it back to memory pé ṣe rántí dáadáa wípé àwọn ṣí fìlà lórí Chief Bọ́lá Ìgè nígbà tí awuyewuye ọ̀rọ̀ ń lọ bóyá ńgbà tí ọ̀rọ̀ ti gbóná lára ààrẹ Gani Adams ètí ìdí ààrẹ ńgbà náà wọ́n wá ṣí fìlà wọ́n sáré ṣí fìlà lórí bàbá Bọ́lá Ìgè wọ́n fi nà wọ́n lórí pé irú àgbàlagbà wo ni sẹ́ni táyà kẹ́ sọ̀rọ̀ lọ́ni ẹ tí ìbínú bá ti wà lára èèyàn wọ́n sáré ṣí fìlà wọ́n èèyàn wọn bàbá yìí ní ṣe wọ́n rántí wọ́n náà fẹ́ kán rántí o. nà lórí tó bá rántí kó rántí látàrí fìlà tó ṣí lórí bàbá Bọ́lá Ìgè lọ́dún yẹn lọ́hùn tó fi nà lórí
òun ló dá awuyewuye sílẹ̀ nínú hall yìí. ṣé lóòótọ́ ni àbírọ́ wọ́n ní fìlà táàrẹ Gani Adams ṣí lórí bàbá Bọ́lá Ìgè tán fi nà wọ́n yẹn ni làwọn ọmọ bàbá Bọ́lá Ìgè wí irú ẹ̀gbin oníyọ̀rọ̀ wo leléyìí kí ló lè farú nǹkan báyìí wọ́n ní lọ́ọ́ fa awuyewuye tó bí yánpọnyánrin tí ìbọn bẹ̀rẹ̀ sí ní ró lákọ wọ́n náà fẹ́ kí ààrẹ Gani Adams kan rántí. Ọọ̀ni Fáṣẹ̀hùn àti àwọn ẹgbẹ̀gbẹ̀ ẹgbẹ́ kan wọ́n tẹ̀lé bàbá yìí lọ gòkè ni wọ́n fi escape. ṣẹgbọ́ wọ́n ní Onírìṣà ìyẹn ọba Okùnọlá Síjú-Adé pẹ̀lú bàbá wa Frederick Fáṣẹ̀hùn pẹ̀lú àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kan àwọn àgbààgbà ẹgbẹ́ kan iná fa bàbá yẹn náà fa Chief Bọ́lá Ìgè ní tẹ̀ǹtẹ̀ gòkè tán fi ráyè escape torí bí a ṣe ṣífìlà lórí bàbá yẹn ó ti dá wàhálà sílẹ̀. ẹ máa gbọ́ lọ ṣé wọ́n parọ́ ni. wọnú lílọ nígbà tí ìró ìbọn ń dún kíkankíkan. ṣé ẹ gbọ́ ìró ìbọn. lẹ́yìn ẹ̀ Bọ́lá Ìgè dìde ó ní máa lọ ó fa dírẹ́fà ẹ̀ jáde òun pẹ̀lú dírẹ́fà ẹ̀ bọ́ síta lọ́dún náà lọ́hùn wọ́n lọ wọ́n kó sínú mọ́tò wọn wọ́n sì lọ. bàbá Pópóọlá bàbá Oòduà worldwide òun náà rọ́ síta wọ́n pa sínú roundabout ààfin. now ọ̀rọ̀ tí bàbá Pópóọlá Oòduà bàbá Oòduà ṣààrẹ Gani Adams mọ̀ àbí wọn ò mọ̀ tá bá mọ̀ kán jẹ́ àmọ̀ tá à bá mọ̀ ká sọ fún ọmọ Yorùbá kí ló pa tí ń sọ̀rọ̀ ọjọ́ náà lọ́nà fi pa ni léyìí tó túmọ̀ sí pé bàbá yìí ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn tí ń bẹ̀. This man is making reference good point ni bàbá yẹn ń sọ tẹ́ ẹ̀ bá gbàgbé aṣọ baby face blue ó ní Gani Adams ó wọ singlet sí lábẹ́ ó ní Gani Adams ní ìgbà tí ọ̀rọ̀ ń lọ wọ́n ṣí fìlà lórí Bọ́lá Ìgè wọ́n fi nà wọ́n lórí léyìí tó sì fa awuyewuye tí ìbọn bẹ̀rẹ̀ sí ní ró lákọlákọ wọ́n ní ọba Okùn-Adé Síjú-Adé pẹ̀lú Olúbùṣe Onírìṣà ọba Okùn-Adé Síjú-Adé pẹ̀lú bàbá wa Frederick Fáṣẹ̀hùn pẹ̀lú àgbà Yorùbá àwọn àgbà ẹgbẹ́ inú OPC ńgbà náà wọ́n ní wọ́n gbìyànjú wọ́n gbòkè wọ́n sì sá lọ wọ́n escape láti wọnú ààfin lọ. ṣé bàbá yìí ń pa irọ́ ni? ṣe pé this man bàbá yìí wọ́n make a good point with good reference. lọ́dún náà lọ́hùn bàbá kan ṣe kejì ẹ̀ tó jẹ́ bí igbákejì ẹ̀ nínú àwọn àgbà ẹgbẹ́ wọ́n máa ń pe bàbá yẹn ní bàbá Ṣáolú ìrírí Agége yẹn náà ń gbé. ṣé bàbá tá ló ṣe kejì bàbá Oòduà bàbá Ṣáolú ẹjọ́ nítorí Ọlọ́run èyí ọmọ ẹgbẹ́ OPC tẹ́ bá mọ àwọn méjèèjì tán dárúkọ yìí I want you to please for the sake of the Almighty God and for the sake of ilẹ̀ Yorùbá àti Oòduà ẹ jẹ́ kí n mọ̀ ẹ pè mí lórí 09036 37 1643 don't call me please just message me on WhatsApp 09036 37 1643 ta ló mọ ọ̀rọ̀ tí bàbá yìí ń sọ yìí ta ló lè fìdí ẹ̀ múlẹ̀ sí wọ́n ní bàbá Ṣáolú ló jẹ́ dẹ́pútì igbákejì bàbá Oòduà worldwide léyìí bàbá Oòduà worldwide náà ni wọ́n pa sí roundabout ààfin ẹni tó bá máa ààfin Ilé Ifẹ̀ dáadáa yóò mọ roundabout tí wọ́n ń sọ. wọ́n fọ́ ojú bàbá yẹn náà kan lọ́dún náà lọ́hùn bóyá bàbá yẹn ṣì wà mi ò lè sọ. now wọ́n ní bàbá Ṣáolú yẹn wọ́n náà fọ́ ojú bàbá yẹn kábíyèsí rẹ̀ Ọlọ́run wọ́n á fọ́ ojú bàbá yẹn ẹ̀yin náà wò náà ẹ wà tìgbà tẹ́ ẹ ti ń wu irú ìwà yìí bọ̀ wọ́n náà fọ́ ojú bàbá yẹn now bàbá yìí wá dà wọ́n ní kí bàbá yẹn bá ṣì wà láyé àwọn ò mọ̀ wá bẹ̀yìn ẹ̀yin ọmọ Yorùbá ẹni tó bá mọ̀ bóyá bàbá yìí wà láyé kàn jẹ́ kí n mọ̀ tó bá jẹ́ pé bàbá yìí ní ọmọ tí mo lè kàn sí ẹ dákun mo fẹ́ kẹ́ ẹ jẹ́ kí n mọ̀ I'm ready to dip in. mo ṣetán láti wá bàbá Ṣáolú yìí lọ mo ṣetán láti lọ rí mọ̀lẹ́bí wọn it's not because of anything but torí ègún ìran Yorùbá ẹ̀jẹ̀ aparun bẹ́ẹ̀ ni bàbá Oòduà worldwide tálá pa síbi roundabout
ààfin Ọ̀nìrìṣà nígbà tí wọ́n lọ ṣe ìpẹ̀tùsááwọ̀ láàrin bàbá Frederick Fáṣẹ̀hùn pẹ̀lú Gani Adams. Lẹ́yìn ìgbà tí Gani Adams ṣí fìlà mọ́ṣẹ́ Bọ́lá Ìgè lórí tó fi di bóòlù ìyá mi tó fi á di pé wọ́n ń gbẹ̀mí ara ẹni àá ṣe é ṣẹgbẹ́ dáràn. Mò ń gbọ́. Wọ́n máa ń pe bàbá kan náà ní Captain Adéwùmí, wọ́n ga báyìí. Wọ́n jí òun náà gbé lọ lọ́dún náà gẹ́gẹ́ bá a ṣe gbọ́. Now bàbá yìí ní gẹ́gẹ́ bá a ṣe gbọ́ pé Captain Adéwùmí wọ́n jí ẹ gbé gẹ́gẹ́ bá a ṣe gbọ́. Níbo wá ni Captain Adéwùmí wà báyìí? Àmọ́ wọ́n ń kọ́. Kábíyèsí rí Ọlọ́run. Ìtàn ń sọ́ra rẹ o. Béèyàn bá sì jókòó sórí òrùlé ó fẹ́ gbóhùn onílé ni o. You don't wake the sleeping dog. Ajá tó sùn jẹ́jẹ́ tẹ́ lọ rèé jí ẹ fẹ́ dá wàhálà alẹ́ ni ẹ ti tọ́ wa ẹ ti fa wèrè lọ́yàn. Olóyè Sunday Igboho ṣá ó ń ṣègbésí ayé rẹ̀ gẹ́gẹ́ bọ́lọ́run ọba mi ṣe rán. Fúnra yín náà lẹ wò wípé kẹ́ ẹ dààmú ọkùnrin yìí láì mọ̀ wípé ẹ fẹ́ dojú ìjà kọ ọ̀pọ̀ Yorùbá ni. Gbogbo àwọn tó ń dárúkọ yìí, please, I want good reference about them. Ẹ jọ̀ọ́ mi ìfẹ́ máa mú òmúlòmú. Ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ lọ́dún yẹn tèmi fẹ́ kí Gani mọ̀ ni pé àpèpọ̀ lẹ́yìn àgbà ni òyì tó wá ń ká lára ń sìn. Báwọn kan ń ṣe nǹkan kan ẹnìkan kọ́ ló máa ṣe. Ṣé ẹ ti gbọ́ ní ìsìn tí bàbá yẹn ń sọ? I want you to understand nǹkan tí bàbá yẹn ń sọ. Apẹ̀kọ́ lẹ́yìn àgbà ìtẹ́ ẹ ṣe fara wájú ẹ̀yìn náà gbà ó di dandan. Tẹ́ bá wá ní pé àwọn kan yapa kúrò lẹ́yìn yín nìsín wọ́n ń yà sí ibòmíì. Yes, ẹ̀yin náà ti yà. Ẹ̀yin náà gbé ara wájú lẹ́sẹ̀ lẹ́yìn débi tẹ́ ẹ dé. Tá náà bá wá yà kúrò lẹ́yìn yín wọ́n á jayò pa. Ó tọ́kàn yà kúrò lẹ́yìn yín ni wọ́n yà. Ìgbà tán rí wípé dàda yín ọ̀dà nǹkan kan mọ́ iná fi yà. Ẹ gbọ́ mi, kábíyèsí rí Ọlọ́run. Ẹ jẹ́ á máa gbọ́ lọ. Ẹ jẹ́ á máa gbọ́ lọ. So ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ntọ́ ọba ṣe ló gbà. Gani Adams ntẹ́ ẹ ṣe síwájú ilẹ̀ ń gbà yìí. Ntẹ́ ẹ ṣe síwájú. What goes around definitely comes around. Ẹnìkan ni wọ́n bá lẹ́nu ẹ̀ tó jẹ́ gbégbà lọ́wọ́ ẹ̀ tó fi dẹ́gbẹ́ sí méjì látàrí pé wọ́n ní bàbá Ọbásanjọ́ máa ṣe president kò ṣe president ló fi dá ẹgbẹ́ yìí sí méjì lọ́dún náà. Táwọn Dúpẹ́ Onítìrí ìyàwó Abíọ́lá idiot kan tọ́. Ẹ̀yin ṣé ẹ ti gbọ́ ipa tán ní Dúpẹ́ Onítìrí kó? Mo fẹ́ kẹ́ ẹ gbá àárín dáadáa. Báwọn kan ń ṣe nǹkan kan ẹnìkan kọ́ ló máa ṣe. Ẹnìkan ni wọ́n bá lẹ́nu ẹ̀ tó jẹ́ gbégbà lọ́wọ́ ẹ̀ tó fi dẹ́gbẹ́ sí méjì látàrí pé wọ́n ní bàbá Ọbásanjọ́ máa ṣe president kò ṣe president ló fi dá ẹgbẹ́ yìí sí méjì lọ́dún náà. Táwọn Dúpẹ́ Onítìrí ìyàwó Abíọ́lá idiot kan tó gbé ẹpọ̀n nígbà náà. Ẹ ti rí pọ́ọ̀tì ẹ bá wọ̀ọ̀tì dáadáa ní Yorùbá Nation. Tí yóò nítorí wọn máa ń gbé náà when I was in the struggle. Ẹ lọ bèrè lọ́wọ́ Gani Adams. Ẹ rí pé Gani Adams ìnìyá Onítìrí sábà máa ń make reference sí léyìí tó túmọ̀ sí wípé wọ́n ti jọ wà tipẹ́ wọ́n ti jọ ń ba ayé jẹ́ bọ̀ tipẹ́tipẹ́. Sẹ́yìn náà ti gbọ́ báyìí èmi kọ́ mọ sọ o. Àwọn tó mọ̀ yín délédélé ńlá sọ yìí. Ẹ yẹ máa gbọ́ lọ. Ṣebí Kúdírátù ní ìyá ìyèyé Oòduà wa lábẹ́nú nígbà náà. Kọ́rọ̀ ọjà yìí tó máa wáyé tá à ń ṣètùtù káàkiri wọ́n ti pé ta ni tẹ́jọ́ra wa nígbà náà mo fẹ́ bí Gani ni o. Wọ́n ti pé Dr. bẹ́ẹ̀ kọ́ ni Razon Kuti.
olóòótọ́ ẹ̀dá. mo rò pé ẹ rántí Dr. bẹ́ẹ̀kọ́ Ransom Kuti orúkọ yẹn sànni dáadáa àwọn tí wọ́n mọ̀ dáadáa nípa OPC nìyẹn àwọn tán finú títọ́ tán finú mímọ́ ṣe OPC nìyẹn àwọn dà lónìí. òun ni gbogbo bẹ́ẹ̀ ṣe ń lọ gbowó lọ́wọ́ ẹ̀ tẹ́ fẹ́ ṣe tutù tẹ́ fẹ́ ṣe kínní kọ̀ọ̀kan yín àtàwọn Mákindé àǹkó gbogbo ẹ̀ ló wà lákọsílẹ̀ tí bàbá yìí kọ sílẹ̀ bámbám ẹ̀ ṣe wá ń gbowó lọ́wọ́ ẹ̀. àpèpọ̀ lẹ́yìn àgbà ni kò sẹ́ni tó máa ṣe ìgbà tó dẹ̀ ní kí bàbá Ọbásanjọ́ wá ṣe president àti eré èèyàn wà nìyẹn ó yẹ kí inú wa rọ̀ ó dẹ̀ ránṣẹ́ pé Fáṣẹ̀hùn ńgbà tó ránṣẹ́ pé Fáṣẹ̀hùn yìí a ní kó má lọ ní Olúṣọ̀gá la wà lọ́dún náà lọ́hùn number 1 níwájú Àlátìjì títí lọ pẹ́ àbí Ọlọ́run kẹ́mi bí nǹkan. sẹ́ni kí gbogbo ọ̀rọ̀ tí bàbá yìí ń sọ wọ́n ń sọ bí tó ti ṣẹlẹ̀ wọ́n make a reference he didn't just speak kí gbọ́n kàn ń sọ̀rọ̀ wọ́n ń sọ bóyá ṣẹlẹ̀ kí Gani lè máa rántí dáadáa káàrẹ̀ Gani Adams lè máa rántí ló ń jẹ́ ká máa make a reference. lórúkọ bàbá yẹn ń jẹ́ àwọn náà nílé ó wà láàrin àwọn tó dẹ́gbẹ́ yìí sílẹ̀ inú ilé ẹ̀ lẹ́tí ń lọ ṣe mítì the first person nígbà náà táwa yóò tiẹ̀ tí ì débẹ̀. ẹ gbọ́. àwa náà ń tẹ̀lé àwọn bàbá kan lọ́dún yẹn lọ́hùn. kó rántí wípé nígbà tó ń pe bàbá Ọbásanjọ́ tí bàbá Ọbásanjọ́ pe Fáṣẹ̀hùn pé kó wá lọ́tà bàbá yìí dìde láti lọ rí i nígbà tó dìde láti lọ rí i àwọn mẹ́ta náà lọ dírẹ́fà àwọn bọ̀dá Mukaila wọ́n tó dákọ̀ dírẹ́fà àti Lady B àwọn mẹ́ta tán lọ nìyẹn ìgbà tí bàbá yìí dé tó ní kóun fún wa ní story ìgbà tẹ́ máa gorí pláfọ́ọ̀mù as a national coordinator ìṣẹ̀lẹ̀ ní bàbá yìí gba 2 million ṣẹ́gbọ́ ìrìn tó ràn láwùrẹ́ rafa ẹ̀ ló má bínú. ẹni bàbá yìí gba 2 million ẹgbẹ́ ẹ̀sùn irú ẹ̀sùn yìí náà lẹ fi kan Rotimi Olúmọ comrade Rotimi Olúmọ tó jẹ́ sí coordinator OPC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti ní ní tẹ́ ẹ bá ṣe lẹ́ẹ̀ gbà ẹ̀san dé Gani Adams ẹ̀san dé. mo gbómi mu díẹ̀ ni nígbà tí bàbá Ọbásanjọ́ wá ní kí Fáṣẹ̀hùn wá ó lọ àwọn mẹ́ta tán lọ nìyẹn ìgbà tán dé bàbá yìí ròyìn ara ẹ̀ pé òun ò mú mi wọ́n fomi lọ òun ò mú dèpòdépò pé òun máa gba 2 million tá a bá fojú inú wò ó bí ọ̀rẹ́ làwọn Fáṣẹ̀hùn àti bàbá Ọbásanjọ́ máa jẹ́ ṣé kò pé kó má lọ ni nínú Nàìjíríà yìí. àwọn tí mo fẹ́ lò ní mo ti lò yẹn bàbá yìí make a reference wọ́n sọ àwọn ibi kókó wọ́n dákọ̀ àwọn orúkọ now ààrẹ Gani Adams ṣé wọ́n parọ́ ni bàbá tí àárí gbogbo ẹ̀ gbogbo rí ọ̀bá sojú wa tá a gbọ́ ń pa gbogbo ẹ̀ agbọ́ ti Rotimi Olúmọ ṣẹ̀bẹ́ ló gbowó lọ́wọ́ Tinubu àti mọ́tò ní kéèyàn tó wò pé òun nígbà tó sì ṣe pé ní tẹ́ ẹ sọ fún ni wípé kó coordinate gbogbo ọmọ ẹgbẹ́ OPC kí á lọ rèé dìbò fún Peter Obi tẹ́ ẹ dẹ̀ transfer 400,000 sí àkáǹtì wọn receipt wà o ẹ transfer 400,000 sí àkáǹtì OPC ìpínlẹ̀ Ọ̀yọ́ pé ká fi ṣiṣẹ́ fún Peter Obi ǹgbẹ́ wá rí i pé wọn ò ṣiṣẹ́ fún Peter Obi ilẹ̀ wa gbé jáde wípé Rotimi Olúmọ ó gbowó lọ Tinubu àti mọ́tò èbí yìí nìyẹn fẹ́ gbẹ́lẹ̀ fún yín sí Àdìsá ọmọ Adéyẹmọ Ọlọ́run ti ń jà fún ọ Ọlọ́run ti ń jà fún ọ ò ní padà lẹ́yìn ẹ Ọlọ́run ò ní lóun ò ṣe tiẹ̀ má Àdìsá fọlọ́tẹ̀ sílẹ̀ ọ̀tẹ̀ ó padà tẹ ọlọ́tẹ̀ rí ni ọ̀tẹ̀ ti ń tẹ ọlọ́tẹ̀ báyìí o àmọ́ mo gbàdúrà omi tí ọlọ́tẹ̀ gbé kaná yìí kọ́ mọ̀ ṣe pómi òun náà ni ó padà tẹ ọlọ́tẹ̀ tí ó bọ́ ọlọ́tẹ̀ la torí wípé kíni ilé ẹjọ́
defamation of character ń bẹ lọ́wọ́lọ́wọ́. Ó ṣeé ṣe káwọn kéèsì míì náà ò tún bá torí ọ̀pọ̀ èèyàn wọ́n pẹjọ́ o. Àdìsá, orí tó gbé wáyé orí tó le ni, orí àpésìn, orí tó kọ̀yàn jẹ. Mọ́jà sọ́lá èéjà sọ́lá, Ọlọ́run ọba ló sì dérí ẹwà fákùkọ. Ọmọ wọn nígbòho mọ̀rẹ́, alágbàdo òde. Àdìsá, mo kí ọ o, orí tèmi náà máa jà fún mi o, orí mi jà fún mi o. Gbogbo ọmọ Yorùbá tẹ́ fẹ́ràn òótọ́ pátápátá, orí yín ó máa jà fún yín. Gbogbo ibi tá bá ti ń gbègbè sí aburú nípa yín pátápátá, orí yín ẹlẹ́dàá yín ò ní sùn, ẹlẹ́dàá yín ò ní gbàbọ̀dè, yóò máa jà fún yín. Ilẹ̀ ìlérí tá a ti wá ń pariwo tá ń palantia láti bí ọdún bíi mélòó kan sẹ́yìn yìí, lágbára lọ́wọ́lọ́wọ́ á padà délẹ̀ ìlérí ni. Ìṣọmọ olókùú bẹ́ẹ̀ ni, àní símọ́ yẹ láìláì. Ó ń sàwọn ọ̀tá alẹ́ Yorùbá ká fawọ́ aago sẹ́yìn ni. Àmọ́ bọ́pẹ́ bóyá akólòlò yóò padà pé baba. Bọ́pẹ́ bóyá ìran Yorùbá yóò gbàtú sílẹ̀, wọ́n bọ́ lóko ẹrú. Ẹ̀yin ọmọ ẹgbẹ́ OPC, gbogbo àwọn òtẹ́ẹ̀lì, gbogbo àwọn ilé tó ń kọ́ tí wọ́n ń kọ OPC Gani Adams sí, tẹ́ẹ̀pọ̀ kọ Gani Adams ni wọ́n fi ń ṣe. Ẹ má gbàgbé, bẹ́ẹ̀ bá rántí, bẹ́ẹ̀ sì rántí tẹ́ ẹ̀ bá gbàgbé, ó ṣẹlẹ̀ náà láyé bàbá wa Fẹ́dúk Fáṣeun. Látòrí òtẹ́ẹ̀lì débi orí àwọn nǹkan kan. Ìgbà bàbá mọ̀ kú tán, àwọn ọmọ bàbá mọ̀ láwọn ọ̀fẹ́ ROPC kó tó di wípé ọlọ́ngbẹ́ ẹ̀yìn kan tẹ́ fi ró òtẹ́ẹ̀lì ìgbà. Gani náà máa ń ṣe bẹ́ẹ̀. Wise up, ẹ jí ẹ má sùn, ẹ jí ẹ má sùn, ẹ ǹdẹ pẹ́pẹ́pẹ́ lórí bẹ́ẹ̀dẹ̀. Kọ́ mọ̀ ṣe wípé gbogbo owó yín mọ̀lẹ́bí Gani nìkan lẹ́ ó fi sìn. Èmi ò rí lárìtẹ̀ ẹgbẹ́ tẹ̀ ń ṣe lábẹ́ Gani o. Ẹgbẹ́ tí èé bá ní tán ṣòro. Mo rí state coordinator Yewa àbí nǹkan senatorial district Yewa. Àbẹ́ẹ̀rí bí wọ́n ṣe rí ni, kábíyèsí rí Ọlọ́run. Ẹ̀bẹ́ èèyàn lólóyè Sunday Igboho tí ń gbé mọ́tò fáwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí ń rántí àti máa ṣe bọ̀. Ọmọ ẹ̀yìn olóyè Sunday Igboho wo ní rùnpà kọ̀ sí, Ọlọ́run ṣe dáadáa fún wọn. Ntí ẹ̀ máa yàn dáadáa mọ́ ọmọ Rótìmí Olúmọ náà. Rótìmí Olúmọ ń ṣe dáadáa fún ọmọ ẹ̀yìn rẹ̀. Àwọn aṣíwájú nù, àwọn aṣíwájú tí ń fẹ́ dáadáa fáwọn ọmọ ẹ̀yìn wọn. Wọ́n èé sàwọn alájẹtán, àwọn tán jẹtán tán fáwo. Wọ́n gòkè tán, wọ́n rí ládà, wọ́n ti gbàgbé wípé máa náà bá fẹ́ sọ̀kalẹ̀, àwọn mọ̀ lè nídìí àkàsọ́. Kábíyèsí rí Ọlọ́run. Ẹ wo, ẹ jẹ́ á máa ṣe dáadáa. Gbogbo ọmọ Yorùbá pátápátá tẹ́ wò mí, ẹ ní fojú sunkún ọmọ, ẹ ní faragbà àwẹ̀, ẹ ní lálàá òṣè. Àlùbáríkà àwọn tọ́lọ́ ń kólé ayé lé lọ́wọ́. Ire yín, dáadáa yín yóò ṣojú ẹ̀mí gbogbo yín. Gbogbo ọmọ Yorùbá tí ń bẹ ní diaspora pátápátá, wọn ní rùkú yín wálé lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ fami sílá, ẹ fàjẹ̀ sílá, ẹ̀jẹ̀ òtó, omi òtó, Ọlọ́run ní fi ṣe tiyín lágbára lọ́wọ́ Ọlọ́run. Mo kí gbogbo mùsùlùmí wípé a kú ọdún o, ẹ̀mí ó ṣọ̀pọ̀ ẹ̀, ojú àmọ́ ọ̀rọ̀dún, òní dòpin àwẹ̀ tàbí ọwọ́ apẹ́jù àrírú ẹ̀ rí kọjọ́ la. Bẹ́ẹ̀ ni bó ṣe rí náà. Mo wá kí yín pé a kú ọdún o, àṣèyí ṣàmọ́dún, Ọlọ́run ò ní ṣe lẹ́yìn lópin lágbára lọ́wọ́ Ọlọ́run. Ìyá mi Adérọ́pò Àlàájà tó ṣú ọ̀, lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀mí yín yóò rọ́dún mọ́dún, yóò róṣù mọ́ṣù. Àjọ gbàwẹ̀ tọdún yìí ni, àjọ gba èyí tí ń bọ̀, àtúnjọ gba èyí tí ó tún tẹ̀lé, àtúnjọ gba àtàwọn gbà lọ. Lẹ́yìn eléyìí àtúngbàwẹ̀ bíi 100 years sí sísìn lágbára lọ́wọ́ Ọlọ́run. Mrs. Adérọ́pò, ìyá Ronaldo, ìyá Ayọ̀mídé, lágbára lọ́wọ́ Ọlọ́run. Ikú tó yáwọ́ kò ní pa yín báyìí. Ìyá mi náà Mrs. Tóyọ̀sí Adéyẹmọ náà, ikú ò ní pa yín náà. Àdìsá ọmọ Adéyẹmọ, ìwọ la máa pè, ìwọ náà ló máa dá wa lò lágbára lọ́wọ́ Ọlọ́run. Àìní dá wa lò mọ́, Ọlọ́run ò ní fi ṣàdánwò rẹ. Àlùbáríkà àwọn tọ́lọ́ ń kólé ayé lé lọ́wọ́. Ó ti ń dá fún ọ báyìí, kò ní bàjẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run. Àrínilóde àbèrè, àrínilóde àbèrè, àrínilóde àbèrè orúkọ ẹni pé ta ló tiẹ̀ ti ń palantia látàárọ̀.
Adémọ́lá ọmọ omíyalé lèmi ń jẹ́. Èmi lọ́mọ Ìbàdàn ní Olúyọ̀lé, ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun, ọ̀bọ ṣòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà, ìlú Ìbíkúnlé, ìlú Òjó, ìlú Àjàyí, ìlú Ọpẹ́ Àgbé, Ìbíkúnlé alágbàlá jáyàjáyà, àgbàlá Ìbíkúnlé, wọ́n ló jókòó bàbá ẹlòmíì lọ. Àwa lọ máa gbọ́ kẹ́kẹ́ ogun mẹ́sà, àwa lọ máa gbọ́ yàyà mọ́yà. Ẹ wò ó, kárìíra láyọ̀, ká pàdé láyọ̀. Ojú tẹ́ fi wò mí ò ní fọ́, etí tẹ́ fi wò mí ò ní di. Ó dàbọ̀. Kò tí ì dàbọ̀ o, nǹkan ọdún. Ṣé ẹ̀ tiẹ̀ wá nífẹ̀ẹ́ mi mọ́ rárá ni? Ẹ nífẹ̀ẹ́ mi mọ́ rárá débi wípé ẹ tiẹ̀ ní gba nǹkan ọdún. Èèyàn tó fún mi ní nǹkan ọdún lọ́dún yìí, Olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ. I can show you the receipt. Yes, bàbá yìí fún mi lówó ọdún gbà tá bẹ̀rẹ̀ àwẹ̀. Bí omi alẹ́, ìrájẹ alẹ́, mo ní kárí olúwa mi, yóò dà bó ṣe é ṣe nu. Ikú ò ní já mi lẹ́yìn rẹ̀ Àdìsá, ikú ò ní gbà wọ́n náà lọ́wọ́ wa. Ẹ̀yin tẹ́ ẹ máa ń ṣe dáadáa fún wa, ẹ má wò pa àṣẹyìn, ẹ dáríjì á, ẹ túbọ̀ ṣe dáadáa fún wa. Ẹ mẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, ẹ pè mí, kò sí ń tẹ́ fún ata nígbà, àbí mọ́ ẹ dákọ. Bàbá Èkìtì, ìrìn nǹkan ọdún o. Lady K, ìrìn nǹkan ọdún o. Yèyé Dára, ìrìn nǹkan ọdún o. Ọmọ Lúkà, ìrìn nǹkan ọdún o. Ta tó ni? Ta tó ni ná? Gbogbo ọmọ Yorùbá, ìntì ìrìn nǹkan ọdún. Yes, ẹ ṣe lágbára lọ́wọ́ Ọlọ́run. A jọ wà nínú ìfẹ́, nínú ìṣọ̀kan. Ikú ò ní ya ẹnìkọ̀ọ̀kan lẹ́yìn ara wa. Àdìsá ọmọ Adéyẹmọ, love you so much.